ẹ kú dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí lágbára Ọlọ́run ojú tó fi ń wò mí ò ní fọ bẹ́ẹ̀ ni tí tẹ́ fi ń gbọ́ mi náà ò ní di láṣẹ Elédùmarè mo tún ti dé bí mo ṣe máa ń dé èmi ọmọ yín náà ní Azeez Olúwadámiláre Àrẹ̀mú bẹ́ẹ̀ ni torí pé ṣẹ́ni etí tó bá gbà lọ ó ní láti gbọ́ àbọ̀ náà ọ̀rọ̀ ọkùnrin kan tí wọ́n ṣe tí a rí pé ó dà pé ó ní oyún síbi ọwọ́ igi ẹ̀yẹ tí bàbá wa Àgbàlá Gabriel tí wọ́n tọwọ́ wọn ṣe iṣẹ́ ládá tó ṣe lóore tó oore gbà kan gbìn lágbára Ọlọ́run mo dẹ̀ bá gbàdúrà pé gbogbo tó máa ṣe fún Ọlọ́run lágbára Ọlọ́run ìyanu ni lágbára Ọlọ́run ọmọ àrí àánú gbà Ọlọ́run á wá jẹ́ Dr. Jesus látòdì ọ̀run á sọ̀kalẹ̀ á kún wọn lọ́wọ́ ṣiṣẹ́ nínú ọsibítù náà àmùyẹn ni mò ń gbà ládùúrà torí pé a ti wà níbi tá a ti bá ṣe ń bá wọn lọ tá a ṣe ń súnmọ́ wọn lọ bá a ṣe ń tẹ̀lé wọn tá a jọ ń tẹ̀lé wọn tá a jọ ń súnmọ́ ra wa tá a jọ ń jábọ́ rébọ́ tẹ̀lé ra wa àti débi tí wọ́n ti fẹ́ bá wọn ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ ní kíákíá wọ́n ti fẹ́ bá wọn ṣiṣẹ́ náà ibẹ̀ náà ni ẹ bá mi wo fídíò yẹn náà bọ́ ẹ ká tó bá mi wo fídíò ẹ má gbàgbọ́ láti bá mi subscribe sórí ìkànnì yìí Bàbá Àrẹ̀mú TV ẹ bá mi fi kàrin yín tẹ ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment ẹ ojú tẹ kó fi wò náà kò ní fọ́ bẹ́ẹ̀ ní ti tẹ fi ń bọ̀ wá ló ní di owó tẹ ẹ fi ṣe dátà náà ní wọ́n yín láti Elédùmarè ó yẹ ẹ bá mi wò mú bọ̀. A wá láti wá ṣe ìwádìí nípa ìtọ́jú tí bọ́dà wọn yìí fẹ́ ṣe ìkọ́ from Àgbàlá Gabriel Foundation wọ́n ní wọ́n fẹ́ ṣe operation so àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel ti ṣe ìwọ̀nba ìrànlọ́wọ́ díẹ̀ fún wọn so a dẹ̀ láti ṣe follow up ká lè mọ bí ó ṣe ń lọ so ìdí nìyẹn tá a lè tẹ̀lé wọn wá. I know if I'm right we are now at Medical Center, right? Yeah. Okay. In Lagos, Idimu, Lagos, Sherry Road. Okay, Ejibo. Yeah, that is Idimu Ejibo Road. Okay. Idimu Road. Okay. So, ìdí nìyẹn tí a fi wá. Brother, bóyá ẹ ní one or two things láti sọ fún àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel tí wọ́n ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wọ̀n mi lọ́wọ́ ọ̀nà àmà àwọn ẹ̀yin lọ́wọ́ lápò Ọlọ́run. Ní fojú sunkún ọmọ ẹ̀ ní fojú sunkún aya o àwọn ìdáwó bànújẹ́ sílé yín wọn ìbọn bàtà ọ̀pọ̀ fún ẹran lẹ́yìn o ọ̀sítọ́ náà láti wà báyìí ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé àdúpẹ́ gidi gan o gbẹ́ndé àwọn aláwọ̀ iná aláàánú gbà o ní rí dáhùn ní rí wàhálà o ẹ ṣé gbogbo ilé mo dúpẹ́ o ẹ ṣé gan o ẹ ṣé gbogbo ilé o gbogbo Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún aya o ní ṣokú ọ̀sán gangan ẹ ṣé mo dúpẹ́ ní wàhálà bàtọ̀ fọ́ ní bọ́ sẹ́nu ọ̀nà lẹ́yìn o ìdààmú wàhálà ò ní jẹ́ ti yín o ní bọ́ bàtọ̀ fọ́ sẹ́nu ọ̀nà ẹ̀ ránú gbà gbogbo ibikíbi táwọn ọmọ yín máa ń dé báyìí àwọn máa rí àánú gbà ní agbọ́ Ọlọ́run ní sunkún lórí ọmọ ẹ ṣé mo dúpẹ́ o gbẹ̀rẹ̀ ọmọ Nàìjíríà ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o kó ìrànlọ́wọ́ ẹ kú dùn. Okay. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel mo gbàdúrà fún lórúkọ Jésù àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní tọ́ sí yín ara ò ní ní yín ara ò ní ní ọmọ yín ara ò ní ní aya yín bí wọ́n bá ń pín ìnira lọ́fẹ̀ẹ́ kò ní kàn yín àmọ́ tẹ́ ń ṣe lóore o àmọ́ rírì yín o àmọ́ rírì yín o àmọ́ lóore o ìdí tí bàbá wa ò fi sí níbí lálẹ́ tí wọ́n fi rán wa ni wípé torí wípé ìsìn lọ́lọ́la ní church wọn ọ̀dẹ̀ yín lè fi church sílẹ̀ ṣùgbọ́n ní agbára Ọlọ́run bí ó bá ṣe ń lọ a máa fún ní update láti lè mọ bó ṣe ń lọ that is why tá a fi wà níbí yìí torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ Àgbàlá gbogbo tó bá ń ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe fún wọn so wọ́n gbọ́dọ̀ máa carry yín along ìdí nìyẹn tá a fi wà níbí so a ti wà ní hospital yẹn báyìí ká lè carry yín along ló yẹ ká wá àti àtàwọn láti wà lójú ọ̀nà but due to the traffic or one or two delay on the road that is why we are just arriving at the hospital right now so gbogbo tẹ́ ń ṣe fún wa pátápátá la mọ̀ lórí
àánú ọlọ́run ó máa fọ̀ nílé yín ní agbára ọlọ́run mo gbàdúrà gẹ́gẹ́ bí ọmọ wòlíì ìbànújẹ́ ó kéré tóbi kò ní tọ́ sí yín mo gbàdúrà fún yín lórí ọmọ lórí aya ẹ ò ní kan ìdààmú gbogbo ẹ̀yin tẹ́ ti wà lókè pátápátá ẹ ò ní jábọ́ ẹ ti wà lókè ẹ ò ní jábọ́ ẹ ti wà lókè ẹ ò ní jábọ́ bẹ́ẹ̀ ṣe wá ran Àgbàlá Gabriel Foundation lọ́wọ́ lágbára ọlọ́run àánú ọlọ́run kò ní fi yín sílẹ̀ àánú ọlọ́run kò ní fi yín sílẹ̀ àánú ọlọ́run kò ní fi yín sílẹ̀ so a ti wà ní hospital yẹn báyìí so lámìdẹ̀ gbà pé lágbára ọlọ́run ẹ ti ṣe ìrànlọ́wọ́ owó a tún lè ìrànlọ́wọ́ kan lọ́dọ̀ yín nísìn ìrànlọ́wọ́ àdúrà bí wọ́n ṣe sáwọ́ bẹ́ẹ̀ ṣe dáwọ́ fún wọn kí wọ́n lè ṣe ní àṣeyọrí kán lè jẹ́ ọlọ́pàá láti wá padà dúpẹ́ mo dẹ̀ gbà gbogbo gbàgbọ́ ní Olúwa pé bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ Jésù ni mo gbàdúrà so hospital yẹn láti wà báyìí. ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá mi gbà o ẹni rí dààmú pàtàkì ayé nìbọn sẹ́nà náà yọ ẹni sunkún lórí ọmọ ẹni sunkún lórí ọkọ ẹni sunkún lórí aya o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o adúpẹ́ o àmọ́ rírì oore tẹ́ ṣe o ẹ ṣé mo dúpẹ́ o ọmọ Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ o ọmọ rírì oore tẹ́ ṣe fún mi o ẹ ṣé mo dúpẹ́ gan ẹni fojú sunkún ọmọ ẹni fojú sunkún aya ọ̀n ní bọ́bá tọkọ̀ sẹ́nu ọ̀nà lẹ́yìn o gbogbo bí táwọn ọmọ yín bá dé báyìí àwọn náà máa bá láàánú pàdé ni wọ́n máa rí àánú gbà mí kí fúlá gbọ́ ọlọ́run àánú á jẹ́ tiwọn lágbọ́ ọlọ́run àánú á wá wọn rí lágbọ́ ọlọ́run. ẹjọ́ ẹ bá wa fi àdúrà sí wọn lọ. àánú á wá wọn rí lágbọ́ ọlọ́run. ó yọrí sí rere ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ìjọ àdúrà yín ni mo nílò ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ìjọ àdúrà yín mo nílò bá ẹjọ́ ẹ fàdúrà tì mí àti mi àti dókítà tó fẹ́ ṣe ẹ bá fàdúrà ràn wá lọ́wọ́ ọlọ́run jẹ́ ká ṣe láṣeyè ó tiẹ̀ ti ṣe é ṣe náà lágbọ́ ọlọ́run ó ti ṣe é ṣe ẹ ṣé mo dúpẹ́ ọmọ Nàìjíríà àdúrà yín mo tún nídìí bá ẹjọ́ ẹ̀fàdúrà yín ràn wá lọ́wọ́ ẹ̀fàdúrà yín ràn dókítà tó fẹ́ ṣiṣẹ́ náà ẹ̀fàdúrà yín ràn wá lọ́wọ́ kọ́ ṣe láṣẹ yìí kọ́ ṣe láṣẹ làlá gbọ́wọ́ lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ ọmọ Nàìjíríà ẹ ṣé gan ṣé o ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀ẹ́nì rí dáhùn ẹ̀ẹ́nì rí wàhálà ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé mo dúpẹ́ gidigidi gan gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ dúpẹ́ gidigidi kan lọ́wọ́ yín gan ẹ ṣé mo dúpẹ́ gidi o ẹni fojú sunkún ọmọ o ẹni sunkún ọ̀sán gbọ̀ngàn lágbọ́rọ̀ lọ́wọ́ ẹ ṣé o ẹni fojú sunkún ọkọ ẹni fojú sunkún aya o ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé mo dúpẹ́ gidigidi gan ẹjọ́ àdúrà yín mo túbọ̀ nídìí ẹjọ́ ẹ bá mi fàdúrà ràn mí lọ́wọ́ ẹjọ́ ẹjọ́ fàdúrà ràn mí lọ́wọ́ ẹjọ́ ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ fún gbogbo orí tẹ́ ṣe fún mi. gbogbo orí tẹ́ ṣe fún wa ẹ ṣé o ẹ ṣé iná ara àdúgbà o ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ o orí kan wà lẹ́wọ̀ wa ẹ ṣé mo dúpẹ́ o àmọ́ rírì orí tẹ́ ṣe fún wa ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé gan ẹ ní dídá mẹ́rin àdúrà yín mo tún nílò báyìí ẹ fàdúrà yín mọ́ mi lọ́wọ́ ẹ ti fàdúrà yín mọ́ mi lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe láṣẹ yìí o àti dókítà tó fẹ́ ṣe àtẹ̀mí náà ẹ fàdúrà yín mọ́ àmì ìlọ́wọ́ ẹ máa kó iṣẹ́ yìí mọ́ wọn lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ ṣé mo dúpẹ́ o onídọ̀bálẹ̀ mo wà ẹ ṣé gan ẹ ṣé gan mo ní ìdúpẹ́ o mo wà mo appreciate gan mo appreciate gidi gan ẹ̀rọ Nàìjíríà. hello sir. Lovers all over the world gbogbo ẹ̀yin olùgbọ́ wa jákèjádò ayé àwọn crew mi ló wá èmi ò wá ọ̀la ní Wednesday kí gbogbo ẹ̀ má kàn lọ busy jù òun ni ó jẹ́ kí ní káwọn máa lọ wọ́n ti tó ṣẹ́ rán inú mi dẹ̀ dùn fún hospital tí wọ́n lọ wọ́n dẹ̀ ti dé wọ́n ṣe live hospital yẹn náà wà báyìí so owó tán dá èmi Àgbàlá Gabriel ló ń sọ̀rọ̀ báyìí èmi mo ní kàn pè mí wọlé kí n lè sọ̀rọ̀ so 2.4 million ti wà ńlẹ̀ báyìí bọ̀dá yìí kì í ṣe páàrẹ kì í ṣe agbára rẹ mo ṣe bóyá wàá lè dúpẹ́ jù bẹ́ẹ̀ lọ ni ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé ẹ ṣé o akínyìn gan ẹ ní jábọ́ o ẹ ò ní ṣubú o lórúkọ Jésù ẹ ní firú eléyìí gbà o ẹ ní firú eléyìí gbà o ẹ ní firú eléyìí gbà o ẹ̀yin náà rí àná lọ́ngbà sáà kò kéré 2.4 million àwọn ẹ̀rẹ́ sì ń dáwó lọ 2.4 million naira lẹ́nu àárọ̀ yìí lẹ́yìn ṣiṣẹ́ sẹ́yìn lọ́wọ́ tá a dẹ̀ sin weekend la máa ń rírú owó bẹ́ẹ̀ yẹn ọjọ́ ọ̀sẹ̀ la wà àwọn èèyàn dẹ̀ nífẹ̀ẹ́ yín wọ́n dẹ̀ donate ọ̀dà dúpẹ́ dáadáa sọ yín yẹn ṣe dókítà mo kí yín o ẹ ṣe dókítà ẹ máa tẹ̀síwájú o mo dẹ̀ gbàdúrà intervention yẹn yóò ṣeé ṣe Ọlọ́run yóò gba gbogbo ògo
yóò wọlé láyọ̀ yóò dẹ̀ jáde láyọ̀ yóò ní àlàáfíà bẹ́ẹ̀ ni yóò rí ẹ̀jẹ̀ Jésù kó bu hospital yẹn àtòun náà tẹ̀yìn Jésù Olúwa wa so ó yá dúpẹ́ dáadáa lọ́wọ́ àwọn èèyàn dúpẹ́ ẹ bá ń bá dúpẹ́ ẹjọ́ o wọ́n ṣàánú ẹ̀ ní o Sulaiman. Ẹ ṣé gbogbo ẹ̀mọ Nàìjíríà ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀rọ ànúgbà o àwọn ọmọ yín ò ní dídá mọ̀ níṣẹ́ ààrẹ wọn níṣẹ́ àìsàn ẹ ṣé gan o ẹ ṣé adúpẹ́ gbogbo bí kíni táwọn ọmọ yín bá dé báyìí àwọn máa bá àánú pàdé ní o àánú àwọn àwọn gíga gbọ́ Ọlọ́run o àánú àfọ̀hún nínú ayé àwọn ọmọ yín lágbọ́ Ọlọ́run lágbọ́ Ọlọ́run àánú àfọ̀hún nínú ayé àwọn ọmọ yín o ní sukuru lórí ọmọ ẹ ní sukuru lórí àyà ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan o ẹ náà máa ránú gbà o iṣẹ́ yín á máa lọ sókè sí i o gbogbo ibi lẹ́yìn náà bá ń dé báyìí àánú á máa wá yín rí lágbọ́ Ọlọ́run àánú á máa wá yín rí ẹ ṣé gan o ẹ ṣé o àti ẹ ṣé gan aláàánú àwa yín rí o ẹni rí wàhálà ẹni rí dààmú o ẹ ṣé gan o àánú ajẹ́ ti yín o gbogbo bí kíbi báyìí tẹ bá ń náwó orí sí báyìí orí àánú ajẹ́ ti yín ni àwọn ajẹ́ ti yín ẹ̀rí àánú gbà àánú ti bẹ̀rẹ̀ sí ní fún ọ̀hún ayé láti wákàtí ọ̀rọ̀ ìlọ ẹ ṣé mo dúpẹ́ gan o ẹ ṣé fún ọ̀lọ́wọ́ tẹ ṣe láti àárọ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ gidigidi gan ni o mo mọ rírì orin gan ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan gbogbo ẹ̀mọ Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ o ẹgbẹ́ ẹ̀mọ abiyamọ ayé ẹ ṣé gan ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé o ẹ ṣé o ẹ nítorí fún ọmọ ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ ẹ láàánú gbà o ẹ ṣé gan o ẹ ṣé gidigidi ayé ò ní bọ́ bá tọ̀ kọ́ sẹ́nu náà yín o ẹ ló gbà sí wípé lórí o ẹ ṣé gan o ẹ ṣé o ẹ ṣé gidigidi o.
ṣé o ẹ fáǹsì ẹ ṣé gan ẹ sọ ẹ ṣé gan ẹ lọ́mọ nàìjíríà o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé adúpẹ́ o ẹ kú fún ọlọ́wọ́ ẹ kú ìdí o ẹ ṣé gan ẹ ṣé o fún ọlọ́wọ́ tẹ ṣe fún wa ẹ ṣé gan ẹ ṣé o ìjọba àgbègbè sí francophone. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel, presently now we are now at Lagos State Medibam Medical Center ní Ìṣẹ́rí Road, Ìdímù, Lagos. Ibẹ̀ la wà right now fún surgery brother wa yìí, brother Sulaiman. So presently now wọ́n fẹ́ take wa lọ sí ward wọ́n fẹ́ admit wọn sí. So gbogbo ẹ̀yin olólùfẹ́ àdàmà máa update mi bá ṣe ń lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa Àgbàlá Gabriel one dedicated BBC, so you will be update every time to time. So agbáwọn fẹ́ mú wa lọ sí ward tí wọ́n máa jí wọn sí, that is why we are there. So in the next few minutes now we will be taken to the ward, so we want to notify you on every part of it, so that is why ẹ ṣé àwọn ọmọ yẹn ara àgbà o ẹ ṣé òkúta àwọn ọmọ yẹn arógbòdò ayé òní pàkádà làwọn dà ẹ ṣé o ọmọ nàìjíríà ẹ ṣé o orí mi ò expect gbogbo nígbà àbòjì ẹ máa gbé àlùgbà gbogbo ìjọba nígbà ẹ máa gbé àlọ́ máa jẹ́ ti àwọn máa fọ òun ní ayé yìí gbogbo bí kíbi táwọn ọmọ yín náà bá dẹ̀ jẹ́ àwọn máa fọ òun ní ayé wọn lágbọ́wọ́ lọ ẹ ní sínú ẹ ní dídáàmú ẹ ní wàhálà irinṣẹ́ yín báyìí kò wà ní dojúkọ gbogbo nílẹ̀ ẹ̀wọ̀n kọ́ lágbọ́wọ́ lọ ẹ máa rí lọ ẹ máa rí lò ẹ sì mọ ọmọ mi náà tó dọ̀bà lẹ̀ náà ẹ sì mọ ìpẹ́ ọmọ nàìjíríà ẹ sì mọ ẹ sì mọ ìpẹ́ ọmọ ẹ sì mọ ìpẹ́ ọmọ ẹ sì mọ ẹ sì àdúpẹ́ ọ ẹ sì ẹ máa rárá nù ọ. Ẹ káàbọ̀ padà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò mí, mo jẹ́ dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá mi bọ̀ látàtàárọ̀ tẹ́ fi ń wo fídíò yìí tẹ́ fi ń wo ọ̀gbẹ́ni yìí ẹ wo bí nǹkan yìí ṣe tó nǹkan láàbí òní kọ́gùn sọ̀rọ̀ gbogbo wa pátápátá ẹ báyìí là ní dáwọ́ aburú fún gbogbo wa gbogbo wọn tí nǹkan yìí náà jẹ́ wà kàn tí ó kù díẹ̀ káàtó fún ní gbogbo ibikíbi tí wọ́n bá wà Ọlọ́run Dr. Jesus àbáwá fọwọ́ sí wọn lára àbáwọn mú wọn lára dá gbogbo tó bá ń fún wọn oògùn náà fún ní omi náà fún ní gbogbo tó bá ti ń fún gbogbo wọn tó ṣàrẹ̀ lápákàtí ọ̀wọ̀ ìlà gbogbo tó bá ti fún wọn náà ló máa bá wọn lára mu ẹṣẹ́ yẹn ènìyàn mi máa fẹ́ gbogbo wa ká máa bẹ́ẹ̀ lọ́run sá pé a ò ní rí wàhálà gbogbo ẹ̀ tẹ̀ ń wò mí a ní rí wàhálà èmi náà ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín náà èmi náà ní ṣe kíni mi ò ní rí wàhálà bó ti lè kó kéré kó mọ tó bàbá wa Àgbàlá Gabriel náà ẹ̀yin náà ò ní rí wàhálà àdúpẹ́ lọ́wọ́ yín akí yín torí pé wọ́n ní yín kẹ́ni lè ṣe míì ní bàbá ẹ ṣé àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun gbogbo ẹ̀ tẹ̀jẹ̀ ń wò mí náà ojú tẹ̀ fún wò mí náà ò ní fọ́ bẹ́ẹ̀ ni ṣe fi ń bọ́ mi náà kò ní di láṣẹ Èdùmàrè èmi Azeez Olúwadámiláre Àrẹ̀mú tí gbogbo yẹn mọ̀ sí bàbá Àrẹ̀mú èmi náà mo ṣe báyìí lọ èmi náà mo ṣe báyìí sọ ibi àjọ ń jù síra wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tàjọ ń gbà àtàjọ ń jábọ̀ tàjọ ń rí bọ́ tàjọ ń ríra wa mú ẹ bá mi subscribe sórí ìkànnì gbogbo ẹ bá mi comment kẹ bá mi share bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run ní rí wàhálà ní rí dààmú ó tún dìgbà kan náà. wà ní wọ́ọ̀dù táwọn ẹ fi wọ́n sí. So as you can see, so bí bàdá ti máa check wọn kíbi tí Ọlọ́run á fi jẹ́ kó rí bá ṣe fẹ́ mo lè gbàdúrà lórúkọ Jésù bá ṣe fẹ́ fún bẹ̀rù máa rí. Àmín Jésù. Ní agbára Ọlọ́run lórúkọ Jésù ẹ̀mí yìí ò ní lọ sí. Àmín Jésù. Ní agbára Ọlọ́run a máa ṣe láṣẹ yìí. Àmín Jésù. Ó lè padà wá dúpẹ́. Àmín Jésù Olúwa wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel àárín ìjùbá ìlọ́lá lẹ́yìn a dúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ lóore o.